A kú dédé àsìkò yìí, ẹ̀yin èèyàn mi, gbogbo ọmọ Yorùbá wa, mo ń fi àsìkò yìí kí yín. Ẹ pẹ̀lẹ́, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wa. Ìjà agbára Yorùbá tá ń jà, Ọlọ́run Elédùmarè á jà fún wa. Á gba gbogbo tá à ń fẹ́ lọ́kàn, Èdùmarè á ṣe fún wa. Ìròyìn kan ni ó tẹ̀ mí lọ́wọ́ tí mo gbọ́ ní òwúrọ̀ yìí nínú Yorùbá News. Mo wá ní kí n bùn ẹ̀yin èèyàn mi gbọ́ torí ó ṣe ọkàn mi ní àárẹ̀ díẹ̀. Ẹ jẹ́ kí n play kinní náà fún yín. Ẹ jẹ́ kí n sáré lọ sí orí ibi tí mo ti gbọ́ kí n gbé fún yín kẹ́ gbọ́. Kí ni tí àwọn rí táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé ń ṣe ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń dúnkokò mọ́ àwọn èèyàn tí ń pariwo pé ooru ti ń máwọn ní Nàìjíríà, àwọn sì fẹ́ yá lọ bọ́ sí orílẹ̀-èdè ibòmíì. Wọ́n ní nítorí pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìwòran wọn ní Miyetti Allah ní àwọn èèyàn wọn ni wọ́n ń pa aráàlú ń pàkópa, wọ́n wọlé bóbí olóbìn, wọ́n gàlè lórí, wọ́n pa àwọn èèyàn sínú oko àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó jẹ́ pé kò ṣeé máa fi ẹnu sọ. Tá a gbọ́ pé nípasẹ̀ àwọn Fúlàní, àwọn Boko Haram ní kínní ló ti máa wáyé. Wọ́n ní dípò kí ìjọba kó kọjú oro sí àwọn Miyetti Allah àtàwọn Fúlàní pẹ̀lú àwọn tí ò jẹ́ kí ọmọ Nàìjíríà kí wọ́n fi ẹ̀dọ̀ lérí òróǹro, àwọn tí wọ́n wá sọ pé ooru ń máwọn, ìyà ń jẹ àwọn fẹ́ kó Nàìjíríà káwọn ní orílẹ̀-èdè tiwọn ní ìjọba wà ń dúnkokò mọ́. Wọ́n ní iṣẹ́ rojú ayé báyìí bí o ẹ̀rí nǹkan bí gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ kan tó kóra jọ tí a mọ̀ sí Nigeria Indigenous Nationalities Alliance for Self-Determination NINAS tí a ń sọ fún ìjọba wípé èyí táwọn ń ṣe àwọn ò dí ìjọba lọ́wọ́ fún gbogbo ohun tí bá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, àmọ́ ìfẹ̀hónúhàn oníwọ́ọ́rọ́wọ́ lè táwọn ń ṣe tá làwọn dí lọ́wọ́. Àwọn ò ní kẹ́ni ọba lẹ́ràn lọ́bẹ̀ kọ́mọ́jẹ̀kọ́, wọn náà wọn ò sì dí ìjọba lọ́wọ́ lórí iṣẹ́ àtìgbàdégbà tí ìjọba ń ṣe. Kí ló wá dé tó fi jẹ́ pé àwọn èèyàn wọ̀nyí ni ìjọba wà ń pakùrú mọ́ èyí ti jẹ́ tí ìjọba ò fi Ọlọ́run sílẹ̀. Kódà wọ́n kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n yé dúnkokò mọ́ àwọn èèyàn tí ò mú jà dání nínú tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí. Pàápàá wọ́n ní ọ̀jọ̀gbọ́n Adébánjí Akíntóyè tí wọ́n ń sọ pé àwọn tó ti ń dọdẹ rẹ̀ àwọn ò gbé wọ́n lè rà ò gbọ́dọ̀ rí o, torí pé béèrà bá rìn bí ìgbà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ̀mọ́ bu ata rẹ ojú egbò ọkàn ọmọ bí ilẹ̀ Yorùbá ni. Ìjọba àpapọ̀ Nàìjíríà ló ṣeé ṣe kí. Firstly, the news we just heard now, we've been saying it. Àwọn èèyàn wọn kọ bí ara sí. Ní àsìkò yìí ló yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá mọ̀ wípé what the government is doing is absolutely wrong. Mo nígbàgbọ́ pé Malami are not disturbed. Maybe they've been having the problem, or if it is not happening to them directly, maybe it's indirectly happening to those maybe part of their family. Wọ́n ṣẹ̀ṣẹ̀ á mọ̀ pé what the Nigerian government supposed to do, it's not doing it. They are doing something wrong. They are doing something completely wrong that is against the will of the country. Right. But wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí nìkan nínú àwọn ẹ̀bẹ̀ wa Bokohari la gbọ́ pé wọ́n gbé nínú fámìlì ẹ̀ lọ. Wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ìdá òun náà máa fi pa òun. They just started. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká máa gbọ́ ní ìṣúra lọ. Wọ́n fòpin sí ti ń jẹ́ owó orí epo tá a mọ̀ sí subsidy tí wọ́n fi ń ṣàánú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú bíbuọ́lù tí ààrẹ Buhari ti buọ́lù àbá kan eléyìí tó ti di àbádòfin báyìí. Bíìlì ní tẹ́lẹ̀ ó ti di act báyìí o. Ọ̀gágun tó ti jagun gbébọn títí ṣààrẹ Nàìjíríà Major General Muhammadu Buhari retired. Àná ọjọ́ Ajé Monday ni wọ́n ṣáwọ́ lu kínní ọ̀hún ló sì ti ṣáná wọlé bẹ́ẹ̀.
ó ti di òfin, ó ti kúrò ní àbá. Ìwé ìròyìn punch tí wọ́n kọ ní àná ọjọ́ ajé monday tó wá jáde lónìí ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ṣàlàyé pé pẹ̀lú gbogbo fìkan gán kan fìkan gún kan fìkan yún kan eléyìí tí ń ṣẹlẹ̀ nínú àbá tó ti dòfin báyìí ní ìsìn, ó dà bẹ́ẹ̀ pé owó epo bẹntiró ní jálá kan gan tá ń rà pẹ̀lú náírà 62 162 àti náírà 5 165 eléyìí tí à ń rà tá à ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣeé ṣe kó gbéra ní ìgbékúgbé kó sì lọ sí 300 náírà pàjálà. 300. Náírà òní ìròyìn yẹn ń pe àwùsùbìláì. Àwọn èèyàn kàn sí ọ lójú òpó. Ẹ̀lú ẹ káàárọ̀. Now, that is the major part I want you guys to listen to. This very Bokohari man, àwọn èèyàn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. He's a very wicked man. A contumacious man, recalcitrant man, bull-headed, pig-headed man, obdurated man, an obstinated man. This man doesn't have any feelings for anybody. If you offend him, there's no way you can go unpunished. He's going to punish you. There's no way you can escape him. If you trace this man's history, he's a completely wicked man. Now, with the present situation of Nigeria, they sit down, deliberate on increasing, escalating the price of fuel. They reach a conclusion and they brought the conclusion of the meeting to you. You didn't think, that's what I used to say, the man doesn't have anything in his upstairs. You need to look at the present situation of the country, or anything you want to do in life. You make use of your medulla oblongata, your thinking faculty, your ratiocination. You think about it properly before you do it. They brought it to you and you endorsed it. Can you imagine this? From 100 and something that they are buying fuel, now jumped to 300. People are still running, crying. They are suffering. They don't know how they are going to survive in that country. You are now putting them into another stress, another problem. I don't know. I can't fathom this anymore. This is what we have been saying. If you people don't want to live by the word of faith, it is obviously sure that you will live by the word of failure. All the politicians and some other people that because they are saying something from the Nigerian government, they are still saying that we should amalgamate ourselves with that country called Nigeria, that we shouldn't go away. Honestly speaking, if you don't want to live by the word of grace, I'm sure you live by the word of disgrace. If you listen to an instruction,
you will definitely be delivered from destruction. Right. The people that can see the future, they are now instructing us that we should move away from this country called Nigeria now, that we should do something about it. There should be a self-determination, sovereignty in that country. But some people, because of what they're seeing now, they don't want to leave. They're still saying that we should get ourselves reverted with them. We should get ourselves included with them. At the end of the day, what those people are saying, that they're still saying that we should get ourselves involved in Nigeria, they are going to lose gallantly. Because this Bokohari we are dealing with, it's a man that doesn't have human feeling. He's a very callous man. He's a very callous man. Ènìyàn tó burú, èṣù igbákejì, in fact èṣù ni. He's a wolf in a cheap clothes. We have to be very careful of him. Báwo ló ṣe máa kó èèyàn wá lọ́tọ̀ other country? Ó ń sọ fún apá àti ẹ̀ ò ká wọn mọ́. Mélòó làwọn gangan tí wọ́n tó ń fìyà jẹ wá nínú country yẹn? Mélòó ni wọ́n? We have a lot of armies that they can face and try these people out. But you have said it in your mouth yourself that way. Anybody tó bá ti mú àwọn the Boko Haris and the Boko Harams and the what so called Fulanis come máa pa wọ́n mọ́. So ó mọ nǹkan tó ń ṣe, ẹ jẹ́ kí gbogbo akọ̀ máa fọwọ́ lẹ́ran ká má wò ó. Now wọ́n ti high price epo ń sìn, àwọn tí ò lè rówó rà ńkọ́. Problem ni fún àwọn tó yẹ pé tó bá ń lọ síbi iṣẹ́ sìn, owó ẹni tó gba èlò lẹ́ ń fún wọn 30,000 per month fún kí náà porúkọ ẹ̀. Tó bá máa yọwó epo ń bẹ̀ sìn nínú owó mọ́tò, tó bá máa yọwó mọ́tò nínú ẹ̀, èlò ló fẹ́ kù fún wọn. Ẹni tó ní family of 5, family of 6, even family of 3 gan, 30,000 ṣe máa tó fún ní àárín kínní. Ẹ wá ní kó má sí 419, kó má sí gbá, kó má sáwò. Ọlọ́run á fi ìyà jẹ ọ̀gbẹ́ni tó ń pè ní Bokohari tó wà lókè yìí o. Gbogbo àwọn ẹmẹ̀wẹ̀ tí wọ́n fi ayé ní gbogbo àwọn Nigerians lára. Ọlọ́run Elédùmarè á fi ìyà jẹ wọ́n. Ní agbára á fi ìyà jẹ wọ́n, kò ní wò wá níran báyìí. Gbogbo wọn pátápátá lọ́lọ́run á ṣèdájọ́ tó tó àti tó yẹ fún. Ọlọ́run ràn wá lọ́wọ́ o, mi ò ní jù báyìí lọ. Ṣùgbọ́n jẹ́ ká máa fọkàn rò pé máyì kò fẹ́ wá fún re. Kò fẹ́ wá fún re, àwọn tí a ṣe Nàìjíríà mọ́ anyway. Yorùbá nation lágbára Ọlọ́run, it will come to pass. A máa lọ ní lágbára Ọlọ́run. A máa lọ ní, kò sọgbọ́n tó fẹ́ dá sí. Ọlọ́run Elédùmarè á kí wọn lẹ́yìn, a máa kúrò ní country tó ń pè ní Nàìjíríà yẹn. It's a complete useless country. Ọlọ́run á fún wa ṣe, Ọlọ́run á dó tì wá. That's all I have for you guys today. My name is HRH Prince K. Haji John. Have a blessed day. Olúwa dó tì yín o, á wà pẹ̀lú yín o. Ọlọ́run ní pa yín lẹ́kùn o. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ wà ní ipò ìṣòro, Elédùmarè á kó wọn yọ o. Á yọ wọn o. Á yọ wá nínú àjàgà tí àwọn olórí burúkú Nàìjíríà tó ń fi wá sí o. Bí olóòfẹ́ ṣògùn kà mọ́, àwọn tí wọ́n máa jẹ́wọ́ wọn ò ní jẹ́ o. Bó olóòfẹ́ ṣépè mọ́ o, you can't deal with these people. Wọ́n ò ṣe dì pẹ̀lú lójú lásán o. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹni tó bá nífẹ̀ẹ́ kó share ẹ̀, kó like, kó share. Thank you. God bless you. Prince K. A. Haji John. Bye.